Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ ti ń wò mí tí ẹ dẹ̀ ti ń gbọ́ mi. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́. Orúkọ mi ni Dáre Adésopé tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Oòduà People's Congress Reformed jákèjádò àgbáláyé. Lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ìbéèrè tó dá ní ìbéèrè yẹn. Ọlọ́pàá ìpínlẹ̀ nǹkan tó yẹ kó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ ni. Ká ló ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́, ètò ààbò lẹ́wà kò ní bàjẹ́, kò ní burú débi tó burú dé. Wọ́n bá ní nǹkan tí ọlọ́pàá àpapọ̀ lè ṣe, mélòó gan-an náà dẹ̀ ni wọ́n. Fún àpẹẹrẹ, nígbà tẹ́ bá mú èèyàn tán bí sílẹ̀ Haúsá tó lọ léèwé nílẹ̀ Haúsá tó gbà dánilẹ́kọ̀ọ́ nílẹ̀ Haúsá tó wá parí, tẹ́ wá gbé wá sí ilẹ̀ Yorùbá pé kó máa ṣọlọ́pàá ń bẹ̀. Ìyẹn tún wá kéré. Ìmí inú wọn nígbà tó bá ń bọ̀ wọ́n á ti pọ oró sí inú pé ibi tó ń lọ yẹn o, nǹkan tó ń lọ ṣe o, àwọn tó wà ń bẹ̀ yẹn wọn kì í ṣe èèyàn wa o. So ibi tí a sọ̀rọ̀ dé fún yẹ kó ti yé ẹ jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn náà wá débí, wọ́n á máa hùwà pálapàla. Àwọn ọmọ wa ṣe nǹkan tí ò jọ mọ́ nǹkan kan tó yẹ kán fìyà jẹ wọ́n, wọ́n á fìyà jẹ wọ́n, wọ́n á pa mí dànù, wọ́n á ṣe oríṣiríṣi pẹ̀lú wọn. Torí oró tán tún ti gbè sí wọn lọ́kàn láti ibi tán ti rán wọn wá. Ìyẹn náà wà ń bẹ̀ láyé ọ̀tọ̀. Ṣùgbọ́n ká ní ọlọ́pàá tó wà lÉkòó, òun lẹ gbé kó ṣe ààbò Èkó. Ọmọ Èkó, ọmọ Yorùbá pẹ̀lú ọmọ Yorùbá ni. Iṣẹ́kíṣẹ́ tó bá ń ṣe á máa fi làákàyè ṣe. Ọ̀rọ̀ òfin náà ni kó wá mójútó. Ẹni tó bá rófin nìkan ló fẹ́ mú. Ẹ máa mú sọ́dọ̀ yín, tẹ̀lé máa mú lọ sílé ẹjọ́, tá lọ jẹ́jọ́ ń bẹ̀. Iṣẹ́ tẹ́ gbà nìyẹn. Káàbò tó péye kó lè wà láàrin ìlú. Irú ọlọ́pàá tó jẹ́ ọmọ Èkó tán bí s'Èkó tó wá ní kó wá ṣiṣẹ́ ọlọ́pàá l'Ékòó, ó mọ àlùdé àti àpàdé gbogbo Èkó, ó mọ gbogbo ororo tó wà nínú Èkó. Ọlọ́pàá tó ń bọ̀ láti ilẹ̀ Haúsá, ibo mélòó ló mọ̀ nínú Èkó yẹn? So gbogbo kíní yẹn ló kù díẹ̀ káàtó tá fi nílò ọlọ́pàá ìpínlẹ̀. Táwọn eléyìí bá bẹ̀rẹ̀ iṣẹ́ dẹ̀rẹ̀, mo fẹ́ rọ àwọn gómìnà wa pé kán ṣiṣẹ́ yẹn kó dé ìsàlẹ̀ pátápátá, kán dẹ̀ má fi mọ̀ mí mọ̀ ẹ́, kán má fi ṣe, kán má fojú ìṣáájú, kán má fi ṣe. Kó má bàa dàbí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn. Ẹ wo oró Àmọ̀tẹ́kùn sìn, àdá Àmọ̀tẹ́kùn sílẹ̀, irinṣẹ́ tó máa fi jagun àkó fún wọn. Báwo la fẹ́ kán ṣe àṣeyẹ àti àṣeyege? Gbogbo àwọn tó ń ṣàmọ̀tẹ́kùn yẹn ẹlẹ́dàá wọn ló ń kó wọn, orí wọn ló ń kó wọn yọ. Nígbà táwọn ọmọ olè tán fẹ́ lọ bá, àwọn Fúlàní tán lọ bá nugbó, àwọn jàgídíjàgan tán fẹ́ lọ bá, tán ní nǹkan tó dá lọ́wọ́, tán ní irinṣẹ́ gidi lọ́wọ́, táwọn ò dẹ̀ ní nǹkan kan lọ́wọ́, tẹ̀dọ̀ ní kán máa lọ da ìyàkó bọ́n. Ẹ̀rí pé ẹlẹ́dàá wọn ló ń kó wọn yọ. So orú ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Torí ìgbàgbọ́ tèmi ni pé nǹkan kí nǹkan tíyàn bá fẹ́ ṣe, kíyàn gbìyànjú àti ṣe bó ṣe yẹ kó ṣe, kó bá lè rí bó ṣe yẹ kó rí. Tíyàn bá fẹ́ ṣe nǹkan kó ṣe, tíyàn bá dẹ̀ ní ṣe nǹkan kó má ṣe. So lórí eléyìí, àwọn gómìnà yẹn á lọ sí gbogbo ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan. Àwọn alága ìjọba àbílẹ̀ yẹn wọ́n á pè wọ́n, wọ́n á bá wọn sọ̀rọ̀. Àwọn ọba bẹ̀ wọ́n á pè wọ́n, wọ́n á bá wọn sọ̀rọ̀ pé lágbègbè tí yín bí o, àwọn ogun ọlẹ́tì ẹ̀ máa ń rí ẹgbẹ́ wo ló mọ̀ nípa iṣẹ́ ààbò ló máa ń ràn yín lọ́wọ́ lọ́rọ̀ ààbò. Wọ́n á pọ̀ ọlọ́pàá náà tó wà lágbègbè yẹn pé àwọn wo ló máa ń ràn yín lọ́wọ́ lórí iṣẹ́ ààbò láwọn agbègbè yín. Àwọn yẹn ni wọ́n á fún un ní orúkọ pé ẹgbẹ́ báyìí a máa ń rí wọn, wọ́n ń ṣe dáadáa, ẹgbẹ́ báyìí wọ́n ń ṣe dáadáa pẹ̀lú, ẹgbẹ́ báyìí wọ́n ń ṣe dáadáa. Gbogbo àwọn ẹgbẹ́ náà lè máa kójọ, ẹ máa fún ìdánilẹ́kọ̀ọ́, lẹ máa béèrè àmọ̀ràn lọ́wọ́ wọn. Ẹ pé àwọn olórí wọn, gbogbo àwọn olórí wọn wá bá yín ṣèpàdé, wọ́n á fún yín lámọ̀ràn tó dáa lórí bẹ́ẹ̀ ṣe máa gbé kíní kalẹ̀, lórí bó ṣe máa rí bó ṣe yẹ kó rí. Wọ́n á sọ gbogbo ẹ̀, inú àwa gba gbogbo ẹ̀, inú àwa lọ sùn lé lórí, inú àwa jọ gbogbo ẹ̀, yìí tó bá wá dáná ẹ bẹ̀rẹ̀ sí ní mo lò, ẹ dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Fún àpẹẹrẹ ń sìn, ẹ wo gbogbo àwọn àgbẹ̀ wa wọn ò lè lọ sóko. Rí pé wọ́n bẹ̀rù pé Fúlàní lè ka àwọn ọmọ kókó pa wọ́n. Wọ́n bẹ̀rù pé táwọn bá gbin oko, táwọn bá délé káwọn tó sùn kó tó dijọ́ kejì màálù àti oko àwọn àti jẹ gbogbo oko àwọn. Ọlọ́run má yẹ ká ṣe lásán, Ọlọ́run má yẹ ká ṣe àṣedànù. Fún di eléyìí, ìyàn wá mú nílùú. Àwọn kan tó wá ń dúnkokò mọ́ wa, páwọn ò ní gbóúnjẹ wá sílẹ̀ wa. Àwọn tó ń dúnkokò mọ́ wa yìí, àwọn náà ń kó àyà àwọn àgbẹ̀ wa sókè. Àwọn ni ó jẹ́ káwọn àgbẹ̀ lè lọ sóko. Àwọn náà ń ba oko àwọn àgbẹ̀ jẹ́. Àwọn náà ń pa àwọn àgbẹ̀ wa lóko. Wọ́n tún wá ń dúnkokò mọ́ wa páwọn ò ní kó oúnjẹ sókè. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí irú eléyìí bá bẹ̀rẹ̀, tán dẹ̀ kó nǹkan tó yẹ kán kó fún wọn, tán kó fún wọn, tán ró wọn lágbára bó ṣe yẹ kán ró wọn lágbára, pẹ̀lú àtìlẹ́yìn àwọn ẹgbẹ́ jẹgbẹ́ tán tún wà ní gbogbo agbègbè yẹn tán mọ̀ nípa iṣẹ́ ààbò. Torí iṣẹ́ tí wá nìyẹn, nǹkan tá yàn láàyò ni, nǹkan tá dẹ̀ ti ń ṣe látọdúnmọ́dún ni, tá dẹ̀ máa lúdé, tá máa pa díẹ̀ nínú OPC Reformed òun lélẹ́yìí. So orú gbogbo nǹkan yẹn ó rọrùn fún wa láti ṣe.
àwọn àmọ̀ràn yìí kò dẹ̀ ná wa ní nǹkan kan láti gbà wọ́n, a nílò owó, just ká kàn jọ jókòó ká jọ gbé ọpọlọ kalẹ̀ la máa fi ṣe eléyìí. So irú yẹn ń sìn tí gbogbo ẹ bá bẹ̀rẹ̀, ọkàn àwọn àgbẹ̀ á balẹ̀, wọ́n á lè lọ sóko, wọ́n á mọ̀ pé táwọn bá lọ sóko táwọn dáko nǹkan èrè oko àwọn tó bá ta òkú tó yẹ kán kó wọ́n á kó, oúnjẹ á kùn lóúnjẹ á wà nílùú, á jẹ àjẹyó, á jẹ àjẹṣẹ́kù, á tún ní ìta lè fi ránṣẹ́ sókè òkun tá tún di owó fún wa. So ọlọ́pàá ìpínlẹ̀ yẹn ó yẹ kó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́, so káwọn gómìnà á jọ kọ́ ètò bá ṣẹlẹ̀ kí ìjọba àpapọ̀ dẹ̀ bá wọn fọwọ́ sí kíákíá kí kíní ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀, kọ́ dẹ̀ má ṣe ní mọ̀ ẹ́, kọ́ má fi ṣojú ìṣáájú, kọ́ ṣe bó ṣe yẹ kó ṣe kó bá lè rí bó ṣe yẹ kó rí. Rárá o, kò kí ń ṣe iṣẹ́ ààbò nìkan ni iṣẹ́ tá a máa ń ṣe nínú ẹgbẹ́ OPC Reformed. Ó kàn jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ tá a máa ń ṣe ni, iṣẹ́ pọ̀ tí a máa ń ṣe. Àwọn ìdí tí a fi dá ẹgbẹ́ sílẹ̀ ni láti rí pé à ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé, ni láti rí pé ìṣọ̀kan wà, ìfẹ́ wà láàrin ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé, láti rí pé gbogbo ibikíbi tí a bá wà ààbò tó péye ó wà fún gbogbo àwọn ènìyàn tó wà ńbẹ̀. Eléyìí kò kan pé bóyá ọmọ Yorùbá ni mí, bóyá ọmọ Ìgbò ni mí, bóyá ọmọ Haúsá ni mí, níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé lórí ilẹ̀ wa làwọn èèyàn yẹn wà, ààbò tó péye a máa ń rí dájú pé ó wà fún àwọn ohun ìní wọn. A máa ń gbé àṣà wa lárugẹ. Mo ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi ọ̀nà tá a fi ń gbé àṣà wa lárugẹ. A dẹ̀ máa ń ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe láti pọ́n èdè wa lé, láti rí pé èdè wa ò parun. Àwọn eléyìí jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí a máa ń ṣe nínú ẹgbẹ́ OPC Reformed. tó a dẹ̀ wà ní gbogbo agbègbè tó wà lórílẹ̀‐èdè Yorùbá pátápátá. A wà lókè òkun láwọn ibì kọ̀ọ̀kan náà, a wà nílẹ̀ Ìgbò, a wà káàkiri, kò síbi tá a sí. Ara nǹkan tí iṣẹ́ ààbò yẹn tó fi ṣe kókó ni pé òun ló hàn sí gbogbo aráàlú, òun ló fi jẹ́ kó máa ń rò pé àwọn OPC Reformed gan ṣe ààbò nìkan náà wà fún ni, kò ń ṣààbò nìkan la wà fún. Nǹkan tá a máa ń ṣe pọ̀ gan, lára ẹ̀ ní gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yẹn, tí ó dẹ̀ sí tá a máa fi ń ṣeré nínú gbogbo ẹ̀. Àsìkò dẹ̀ wà fún gbogbo ẹ̀ bá ṣe máa ń ṣe, kò dẹ̀ sígbà tí kankan náà ẹ máa dìde tí gbogbo ò ní dúró tira wa tá à ní jọ ṣe. Ẹ mọ̀ bọ̀t ó kàn yẹ pé ààbò bí mo ṣe sọ òun ló hàn síyàn. Oríṣiríṣi ọ̀nà la máa ń gbà máa fi ṣe. Yàtọ̀ sí pé à ń dáàbò bo àwọn tó wà lágbègbè ní gbogbo àgbègbè ibi tá a, gẹ́gẹ́ bí mo sọ pé ẹ̀tọ́ wa, ojúṣe wa ni láti rí pé ààbò tó péye ó wà ní gbogbo orílẹ̀ ibi tí àwọn ọmọ Yorùbá bá wà, gbogbo ibi tọ́lọ́run yọ̀ǹda fún wa. Irú àwọn arìnrìn àjò, ẹ mọ̀ pé ìlú wa ń sìn, gbogbo àwọn ọmọ wa tó wà lókè òkun, ẹ̀rù máa ń bà wọ́n láti wá sílé. Sóòrù wọn, a máa ń sọ fún wọn pé tẹ bá fẹ́ wálé, ẹ má fòyà, ẹ má bẹ̀rù, ẹ má ṣòjo. Tẹ bá ti kàn sí wa, a máa jọ ní àdéhùn. Ìjọ́ tẹ máa dé ẹ máa mọ̀, a máa ti wá dúró dè yín ní airport. A máa dúró dè wọ́n bọ́n ṣe ń land ní airport báyìí, a máa gbé wọn. A máa wà pẹ̀lú wọn títí di ọjọ́ tó máa fi lọ. Tó bá tún lọ, a tún sìn wọ́n dé airport. A dẹ̀ ṣe ó dàbọ̀ sí wọn. So a máa ń ṣe irú yẹn náà fún àwọn tó wà lókè òkun. Gbogbo máa ti dé bẹ́ẹ̀, gbogbo ibi tó máa ń lọ, wọ́n fẹ́ lọ sí Ọ̀yọ́ ni o, wọ́n fẹ́ lọ sílẹ̀ Haúsá ni o, wọ́n fẹ́ lọ sílẹ̀ Ìgbò ni o, wọ́n ní party ṣe ni o, gbogbo orú nǹkan tó yẹ pé ó máa ń jẹ́ káyà wọn kó sókè. Gbogbo orú ilé náà la máa ń ṣe fún àwọn tó ń bọ̀ látòkè òkun, tí ó dẹ̀ sì ń sìn kankan tí ó kì í sí wàhálà, tọ́lọ́run dẹ̀ máa ń gba ọwọ́ wa máa fi dáàbò bò wọ́n. So irú yẹn ló fi dà pé bóyá iṣẹ́ ààbò òun ló pọ̀ jù tá a máa ń ṣe. Dẹ̀ púpọ̀ náà àwọn agbègbè ṣẹ mọ̀, tá a bá mú ọmọ olè, ká mú lọ sọ́dọ̀ kábíyèsí tó wà lágbègbè yẹn àbí baálẹ̀ tó wà ń bẹ̀, from there ká gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá. So gbogbo ló fi jẹ́ pé wọ́n máa rò pé bóyá iṣẹ́ ààbò ìlú nìkan ni OPC. Ẹ mọ̀ pé iṣẹ́ ààbò ìlú, a kàn ń kí àwọn ìjọba, ń kí àwọn ọlọ́pàá lẹ́yìn, à ń kí gbogbo àwọn agbófinró lẹ́yìn láti ṣe léyìn, torí a rí pé iṣẹ́ yẹn ò ṣe é dá ṣe fún wọn. A dẹ̀ máa ń jẹ́ kó yé gbogbo àwọn tó wà lágbègbè tá a bá wà pé tó bá ti rí nǹkan kan kí nǹkan, tó bá ti kófìrí nǹkan kan tí ò yẹ kó rí bó ṣe yẹ kó rí, kán tó tètè lanu, kán tètè sọ̀rọ̀, kán tó tètè lọ síbi tó bá yẹ kán lọ láti lọ fi ẹjọ́ sùn. Ìgbà míì ọ̀dọ̀ ọlọ́pàá máa ń ba àwọn ẹlòmíràn lẹ́rù láti lọ, torí wọn mọ nǹkan tó lè bá ń bẹ̀. Sórí wọn bí a máa ń rọ̀ wọ́n náà pé kẹ́ tó rí police station ẹyọ kan, ẹ máa rí zone OPC bíi 10. Ẹ lè wọnú zone yẹn lọ kẹ́ rìpọ́ọ̀tù ń bẹ̀, láti ibẹ̀ àwọn abáyín pe ọlọ́pàá. Wọ́n á ro ẹjọ́ yẹn fún ọlọ́pàá pẹ̀lú yín, iṣẹ́ kíṣẹ́ tó bá yẹ kán ṣe lórí àárín yẹn.
wọ́n á jọ gbìmọ̀ pọ̀, wọ́n á jọ ṣe. So gbogbo yẹn náà òun la máa ń ṣe. A fi àwọn àṣà àti ṣe wa a fi ṣeré rárá, a dẹ̀ kì í ṣojú ìṣáájú pẹ̀lú ẹ̀. A dẹ̀ máa ń ro àwọn èèyàn wa, àìmọye àwọn èdè àti àṣà tó ti parun. Kọ́ má jẹ́ kí èdè wa parun, kọ́ má jẹ́ kí èdè wa parun, kọ́ jẹ́ kí a gbé èdè wa, kọ́ jẹ́ ká gbé lárugẹ, kọ́ jẹ́ kí a gbé àṣà wa, kọ́ jẹ́ ká gbé lárugẹ, kọ́ jẹ́ ká nífẹ̀ẹ́ ọmọ ara wa gẹ́gẹ́ bí Yorùbá. Ọmọlúàbí èèyàn ló máa ń mú àwa Yorùbá sí. Ìwọ ọmọlúàbí yẹn ẹ jẹ́ kó máa jẹ jáde ní gbogbo ibikíbi tá a bá ti bára wa. Wọ́n lè mọ̀ pé lótìtọ́ àti lódodo ọmọ Yorùbá rere lélẹ́yìí. Nínú OPC reform ọmọ Yorùbá rere ni wá. Orúkọ wa dẹ̀ máa ń rò wá nígbàkigbà. OPC reformed. Mo lérò pé gbogbo àná la mọ nǹkan tí reform tó dá dúró lórí. So Ọlọ́run dẹ̀ ní bẹgbẹ́ wa jẹ́. Ẹ ṣé. Mo gbọ́ sí pàdé yẹn, ṣùgbọ́n ibi tán bá pèèyàn sí èèyàn máa ń yọjú sí. Òun ni ò ṣe jẹ́ kí ẹ rí wa níbẹ̀, torí wọn ò pè wá síbẹ̀. Tán bá fẹ́ ká wà níbẹ̀ wọ́n á pè wá síbẹ̀. Mo wá fẹ́ sọ̀rọ̀ lórí àárín yẹn. Mo kí gbogbo àwọn kábíyèsí wa pátápátá àtàwọn tán wà ní pàdé yẹn àtàwọn tán sí pàdé yẹn. Mo kí Ọọ̀ni of Ifẹ̀, torí àwọn ni wọ́n ṣe bí olùdarí ètò yẹn. Ṣùgbọ́n ṣé mọ̀ pé ìpàdé náà ń gbà míì, ìpàdé àkọ́kọ́ kò ń kún bó ṣe yẹ kó kún. Àwọn subsequent ones, àwọn èyí tó máa ń ṣe tẹ̀lé ẹ̀yẹn náà máa fi wo àwọn ibi tó kù díẹ̀ káàtó sí nínú ta lákọ̀ọ́kọ́ tán ṣe, tí wọ́n á fi ṣe gbogbo àtúnṣe tó yẹ kán ṣe lórí ẹ̀. So irú ìpàdé yẹn ó yẹ kí wọ́n rí dájú wípé, mo kàn fẹ́ gba àwọn kábíyèsí wa ní àmọ̀ràn ni o. Èmi ò kí ń rí orí adé fín. Mo dẹ̀ máa ń sọ ní gbogbo ibikíbi tí mo bá lọ pé òdekóde tán lè pè mí sí, tí n bá débẹ̀ torí adé bá wà níbẹ̀, táwọn olóṣèlú bá wà níbẹ̀, màá kọ́kọ́ kí àwọn orí adé yẹn kí n tó kí àwọn olóṣèlú. Torí ìgbàgbọ́ tèmi ni wípé àwọn olóyìnbó náà dojú gbogbo ètò yẹn rú. Orí adé máa wà níbẹ̀ kọrin kése ni, kọ́lọ́n jẹ́ gbogbo wọn kán dàgbà, kán dògbò, kán pẹ́ lórí àpèrè bàbá wọn. Bọ̀ olóṣèlú, gómìnà ọdún 8 tó bá ṣe dáadáa, àwọn tó kù wọ́n lè lo ọdún 3 4 bẹ́ẹ̀, but nǹkan tó ń tán lọ́dún eégún náà lọ́rọ̀ tiwọn náà. So ìyàtọ̀ tó wà níbẹ̀ nìyẹn. Mi ò dẹ̀ lè kọ́ wọn mọ́ tinú wọn, torí àwọn ọlọ́gbọ́n èèyàn la máa fi ń jọba nílẹ̀ Yorùbá. Irú ìpàdé yẹn, ìgbàgbọ́ tèmi ni pé ó yẹ kí ìpàdé tiwọn ti kọ́kọ́ wáyé, kí wọ́n kàn sí gbogbo àwọn ọba tán wà láwọn agbègbè kọ̀ọ̀kan, kán gba àmọ̀ràn lọ́dọ̀ wọn, kán gbọ́ látẹnu wọn pé láwọn agbègbè tiyín àwọn ẹgbẹ́ wo gangan náà dúró fún ààbò lọ́dọ̀ yín bẹ̀yẹn. Tẹ máa ń ríṣẹ́ tó ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Sórú àwọn ẹgbẹ́ náà máa gba orúkọ wọn jọ, wọ́n á wá pe àwọn olórí wọn, wọ́n á pè wọ́n sí irú ìpàdé yẹn. Làjọ wá jókòó, làjọ dámọ̀ràn lórí ọ̀rọ̀ bí ààbò tó péye bó ṣe máa wà nílẹ̀ Yorùbá. A gbọ́dọ̀ ṣe níṣe pé ká fá orí apá kan, ká dá apá kan sí. Bí ìgbà tá bá ń jẹ ìkuru láwo, tá tún wá ń gbọn owó ẹ̀ sínú àwo, bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àwọn ẹgbẹ́ pọ̀ lóríṣiríṣi tó ń ṣiṣẹ́ ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ OPC, gbogbo ara mọ̀ pé OPC tó wà ń sin OPC ti pé bíi 4. Èmi wà OPC reformed. Abẹ́ Dr. Frederick Fasehun dẹ̀ ni gbogbo wa ti jáde, àti Gani Adams ni o, àti New Era gbogbo wa, abẹ́ Dr. Fasehun láti jáde. Kí ló fà á tó OPC dẹ̀ fi rí bẹ́ẹ̀ yẹn? Nǹkan tó fà á ni pé a rí pé nǹkan tá gbé dánú, àwọn tó ń jẹ́ olórí bàbá ti fẹ́ yàgò kúrò ńbẹ̀, torí nígbà tá máa ń jà tá ń pariwo kíkankíkan pé wọ́n fẹ̀tọ́ wa dùn wá nílẹ̀ Yorùbá, tó tún wá di àsìkò ìjọba Jonathan àti Buhari, tí Buhari mú Ọ̀ṣínbàjò jáde gẹ́gẹ́ bí igbákejì. Dẹ̀dẹ̀ tún sọ pé ká tẹ̀lé Jonathan nítorí ọ̀rọ̀ pé ó fẹ́ fún wa níṣẹ́ ìdáàbòbò àwọn epo wa. Èèyàn kí n torí nǹkan tó máa jẹ kó bọjọ́ ọ̀la ẹ̀ jẹ́. Òun làwa fi rò pé no, ojú ò làwọn ọmọ Yorùbá fẹ́ máa fi wò wá pé ẹ ti yẹ kúrò lórí nǹkan tẹ dúró lé náà. Bàbá ẹ má jẹ́ ká ṣe lé, ìgbà tá dẹ̀ gbà wọ́n níyànjú títí tí wọ́n dẹ̀ sọ pé nǹkan táwọn fẹ́ nìyẹn. Àwa tá dẹ̀ wò pé orúkọ èmi ò fẹ́ borúkọ jẹ́, ọmọ Yorùbá ni a máa ń pọ́n orúkọ wa lé.
àfi ní àwọn ò ní tẹ̀lé yín ṣe léyìí. Wọ́n mọ̀ wá mọ̀ yín lóòótọ́, so nǹkan kí nǹkan tó bá di ṣẹlẹ̀ sí yín wọ́n ti believe pé àwa náà wà ń bẹ̀rẹ̀ bọ̀ ìgbà tó bá rí pé àdẹ̀ ti wà lọ́tọ̀ àwọn mọ̀ pé àbá yín lọ́wọ́ sí nǹkan yẹn. Nǹkan tó fà á nìyẹn tí OPC reform tó fi jáde. So ẹlòmíì tó bá ń sọ pé bóyá nítorí kinní kankan kan tó fẹ́ jẹ ni, eléyìí ń ṣe ọ̀rọ̀ nǹkan tó fẹ́ jẹ. Tó bá jẹ́ nǹkan tó fẹ́ jẹ ni àádúró ti bàbá ń gbà yẹn àjọ ṣiṣẹ́ pipeline ni àádẹ́ rí owó gidi ń bẹ̀ torí àwọn àlùdí àpàdé bó ṣe bẹ̀rẹ̀ gangan àwa la mọ̀ bó ṣe bẹ̀rẹ̀. Bàbá gangan kan ló níṣẹ́, àwa gangan náà gbéṣẹ́ wá fún, àwa kọ̀ọ̀kan ta jágbà ẹgbẹ́, àwa la gbé lọ bá bàbá. Gani Adams ò tiẹ̀ mọ̀ ń pa ẹ̀. Along the line àwọn tó rí pé àwọn ò lè bá bàbá sọ̀rọ̀, tó lè wojú bàbá, tó lè fẹ́ jẹ nínú ẹ̀, tó fẹ́ gbẹ̀tọ̀ wọn nú ẹ̀, wọ́n pe Gani Adams wọlé pé kóun náà máa bọ̀ kànjọ pawọ́pọ̀ kànjọ ṣe. So bí iṣẹ́ yẹn ṣe rí nìyẹn. Ẹ̀dẹ́ rí pé ńgbà wọ́n dẹ̀ jáde síta wọ́n ń ṣe oríṣiríṣi fáwọn Jonathan. Àwa náà dẹ̀ dúró adẹ̀ ń pariwo kiri, à ń kéde, à ń bá wọn sọ ọmọ Yorùbá lélẹ́yìí oníkẹ́ dìbò fún, ọmọ Yorùbá lélẹ́yìí oníkẹ́ dìbò fún. Adẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ Yorùbá yẹn ló débẹ̀. So a rí pé a ṣe àṣeyọrí because kálá kókó yẹn ni kò ń ṣe ọmọ Yorùbá yẹn ló débẹ̀ ni. Àwa tá à ń sọ ìgàn Ọlọ́run ló mọ nǹkan tó ti lè ṣẹlẹ̀ sí wa ń gbà yẹn. Nǹkan tó bá ti fojú wa rí ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run pé ọmọ Yorùbá yẹn òun ló débẹ̀ yẹn. Adẹ̀ dúpẹ́ lọ́wọ́. Ọ̀rọ̀ oṣù mẹ́fà kẹ̀ tíyàn bá mọ nǹkan tíyàn ń ṣe tí gbogbo nǹkan tíyàn nílò dẹ̀ wà ń tòsí, oṣù mẹ́fà ti pẹ́ jù. Ẹ mọ àjálù tó ti lè ṣẹlẹ̀ ní láàrin oṣù mẹ́fà yẹn pẹ̀lú nǹkan tó wà ń ta yìí. Tó bá gbé iṣẹ́ ààbò ilẹ̀ Yorùbá fún èmi Dáre Adésọpé tí mo jẹ́ olórí OPC reformed, tí mo dẹ̀ pe àwọn ẹgbẹ́ tó kù tí mo mọ̀ pé àwọn ẹgbẹ́ tán lóòótọ́ tán nífẹ̀ẹ́ Yorùbá lóòótọ́ ta kó wọn mọ́ra tájọ ṣiṣẹ́ yẹn, oṣù mẹ́ta ó pẹ́ jù rárá. Ààbò tó lágbára tó péye á ti wà nílẹ̀ Yorùbá. Láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ẹ ti máa rí ipa pé yes àwọn eléyìí ń ṣiṣẹ́. Oṣù mẹ́fà lọ́nlọ́, oṣù mẹ́fà ti jìnnà jù because alátẹ̀mí tẹ́lẹ̀ fúnlẹ̀ Yorùbá ni pé mo fẹ́ kọ́ ọmọ Yorùbá sùn bí mo yẹ máa ń sọ kán sùn kán ọrùn, kán sùn kán fojú méjèèjì kán fi sùn, kò ń ṣe kán máa sùn kán máa lajú kán máa pàkán dé. Mo fẹ́ kọ́ ọmọ Yorùbá kó wọnú ilé ẹ̀ kó má tilẹ̀kùn kó dẹ̀ lọ sùn, kó di àárọ̀ ọjọ́ kejì kó jí gbogbo nǹkan tó wà nínú ilé ẹ̀ kó wà bó ṣe yẹ kó wà, kí nǹkan kan má ṣe, kẹ́nikẹ́ni má wọnú ilé ẹ̀, kẹ́nikẹ́ni má jà lólè. Mo fẹ́ ká fi mọ́tò wa sílẹ̀ níta, ká fi kọ́kọ́rọ́ sílẹ̀ lẹ́nu ẹ̀, ká dẹ̀ wọlé lọ ká lọ sùn, ká wọnú ilé lọ ká lọ ṣèpàdé, ká dẹ̀ ṣetán ká dẹ̀ padà sídìí ọkọ̀ wa, ká bọ́kọ̀ wa ń bẹ̀, kẹ́nikẹ́ni má ṣì, kẹ́nikẹ́ni má jì lọ, kó wà bó ṣe yẹ kó wà. Alátẹ̀mí ní fúnlẹ̀ Yorùbá nìyẹn. Gbogbo ọ̀nà tí mo dẹ̀ fi lè gbà ṣe léyìí gbogbo ẹ̀ ti wà ńlẹ̀ tí mo mọ gbogbo ẹ̀ látọjọ́ tó ti pẹ́ tí ó dẹ̀ sí nǹkan kan tó lè yìn. Ṣé mo bí mo ṣe ń sọ OPC reform yàtọ̀ sí gbogbo ẹgbẹ́ tó kù nílẹ̀ Yorùbá pátápátá because Aláàfin ikú bàbá yèyé Ọba Lámídì Adéyẹmí òun ló wá gbé ọ̀pá àṣẹ fún èmi Dáre Adésọpé gẹ́gẹ́ bí ààrẹ OPC, gẹ́gẹ́ bí adarí OPC. Àlá wọn gbà yẹn ìgbàgbọ́ wọn dẹ̀ ni pé gbogbo OPC máa di kan, so máa jẹ́ adarí wọn. Àwọn máa fún Gani Adams ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, so òun á dúró gẹ́gẹ́ bí ààrẹ, á fi ọ̀rọ̀ OPC lẹ̀, á filẹ̀ fún wa. So tó bá ti nílò àtìlẹ́yìn wa lórí oyè tó jẹ nígbà á kàn sí wa. Àdẹ̀ kó gbogbo ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ ẹgbẹ́ jagunjagun, àkó gbogbo àjọ, àdẹ̀ dúró tì láti lè ṣe àṣeyege. Ìgbà yẹn kò ń ṣe Gani Adams nìkan ló ń jà fún ipò ààrẹ náà. Àwọn èèyàn wà tó ń jà fún ipò ààrẹ tá mọ̀ dáadáa. Irú máa kan tó wà l'Ondo State ní Ọbalẹ̀ àbí kí lórúkọ àdúgbò yẹn ní Ondo, ìyẹn náà wà. Àwọn èèyàn pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ tó ń jà sípò yẹn náà. But Aláàfin dìídì sọ ni pé kí n má worry, gbogbo ẹ̀ máa lójútùú. Nígbà tèmi bá ti gba eléyìí táwọn bá ti fún Gani ní kinní yẹn, so kò ní sí pé wàhálà pé OPC àti OPC pé wàhálà kankan wà láàrin wọn. Mo dẹ̀ rò pé lẹ́yìn ìgbà yẹn gan wọ́n ti pè mí àti Ààrẹ Ọ̀nà Kakanfò náà jáde, àwọn ẹgbẹ́ kan, àwọn Ọ̀ṣìgbọ́n Chief Ọ̀ṣìgbógun, wọ́n ṣèpàdé àwọn ọmọ Yorùbá kan ní Lead University ní Ìbàdàn gbà yẹn tán pè wá, tí wọ́n lérò pé bóyá jà wà láàrin wa tán ní ká dira wa mú pé kó má sí jà. Mo dẹ̀ rò pé èmi ò kí ń báyàn jà. Ọ̀rọ̀ Yorùbá ó mú ọmú láyà tèmi, ó jẹ mí lógún ju pé kí n máa rò. Nǹkan tèmi kàn fẹ́ ni pé tó bá ti ń ṣèfẹ́ ti ọmọ Yorùbá, òun lèmi máa bá ṣe. So nǹkan tó fà á tí mo dẹ̀ fi dúró ti Sunday Igboho nìyẹn. Ọ̀rọ̀ bí Oòduà Nation gbogbo ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀, ẹbí Sunday Igboho, èmi àti ẹ̀ náà jọ kọ́kọ́ pè sípàdé. Ìgbà yẹn wọ́n pe Ọ̀túnba Ààrẹ Gani Adams náà nígbà yẹn, bọ̀ kò jẹ́ ìpè. Èmi àti
olóyè Sunday Igboho lákọ́jọ bá wọn ṣe ìpàdé lórí ètò yẹn gbà tó mọ àwọn tán wà nílùú òyìnbó tẹ́kọ̀ àwọn lára pé akíla fẹ́ ṣe sórí ààbò ìlú. So bó ṣe wà yẹn kò kóyàn mi kéré, èmi náà dẹ̀ kóyàn kéré, kò dẹ̀ lè gbọ́ pé nǹkan kan ń ṣẹlẹ̀ níbi kankan tí mo wà ń bẹ̀ tí ò ní dìde sí, mi ò dẹ̀ lè gbọ́ pé nǹkan kan ń ṣẹlẹ̀ níbi tó wà tí mi ò ní dìde sí. Ẹ̀rí pé ńgbà tó di pé àwọn ọlọ́pàá ń gbógun tí yẹn náà, mo dìde mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pátápátá pé kò sí nǹkan kan tó jọ ẹ̀ lè fi ṣe nǹkan kan. Ẹ bá dẹ̀rò pé bóyá tẹ bá mú pamọ́ síbì kan nǹkan tá à ń ṣe ìyá dúró, kò ní dúró, àyè máa ṣe. Torí ọ̀rọ̀ Yorùbá lélẹ́yìí, ọ̀rọ̀ tó bá dẹ̀ ti jẹ́ ọ̀rọ̀ Yorùbá ó jọ kan gbogbo wa tá a bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá ni. So kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, èmi ẹ jẹ́ n fi hàn yín, ẹ wo fọ́tò yìí, èmi ni mo wà ń bẹ̀ yẹn pẹ̀lú Aláàfin àtọ̀kan nínú àwọn ìyàwó wọn lájọ wà ń bẹ̀ yẹn. Ìjọ tán gbọ́ pàṣẹ lé mi lọ́wọ́ nìyẹn ní 2016 October 29 ní Blue Roof lẹ́kọ̀ọ́ náà ti ṣe. Wọ́n dẹ̀ pé Bayẹmí Ẹlẹ́bùrú ìbọn, àwọn náà lámọ́ròpọ̀ tí èèyàn tí bàbá Yẹmí Ẹlẹ́bùrú ìbọn tán jẹ́ nílẹ̀ Yorùbá pé kán ṣèbúra fún èmi àti gbogbo àwọn olóyè mi. Kò sí ẹgbẹ́ OPC kankan tán ṣe irú eléyìí fún. So ẹgbẹ́ ó yàtọ̀ sí ẹgbẹ́. So tíyàn kan bá kàn jáde pé òun kó àwọn ẹgbẹ́ kan jọ, àwọn ń ṣèpàdé kan tí ò sí irú àwa yìí ń bẹ, tí ò sí àwọn ẹgbẹ́ OPC, tó kò sí ẹgbẹ́ tán gbọ́dọ̀ máa pè tó bá ti di ọ̀rọ̀ jagunjagun lẹ̀ Yorùbá tí wọ́n gbọ́dọ̀ kàn sí gbogbo OPC tó wà nílẹ̀ Yorùbá kan wà níjókòó kípàdé yẹn kó tó dúró, kó tó lójútùú, kan tó lè rí nǹkan tó ń ṣe, kan tó lè rí ṣe. So because nǹkan àti forí lakú, àti ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe, àti pay dues, àti ṣe gbá, àti ṣàwo, ó dẹ̀ jẹ wá lógún, a dẹ̀ mọ̀ ń pa àmàlúdé àmàpàdé ẹ̀. So nǹkan tó ń ṣẹlẹ̀ lórí àárín yẹn nìyẹn. So OPC fún mi yàtọ̀ sí ẹgbẹ́ tíyàn kankan lè máa tẹnu àbùkù bá. So mo fẹ́ fọ àkókò rọ àwọn kábíyèsí wa pé kán jọ tán bá tún máa perú pàdé yẹn gbà míì, kán jẹ́ kó délé kó dóko. Nǹkan tí apá ibi yẹn máa, nǹkan tó máa dá sílẹ̀, Ọlọ́run jẹ́ kí apá ẹ̀kú lè ká ni. Ṣèbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni àwọn kọ̀ọ̀kan kó spaghetti lọ tó dúró ní Zaria tó ní kó ń kírun, kó ń ṣàdúrà. Bí tó ti ń kírun lọ́wọ́, àwọn tẹ́bí ń pa wọ́n ti já tírélà ẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó spaghetti àtàwọn nǹkan tó kó sínú ẹ̀. Irú ẹ̀ náà ṣẹlẹ̀ l'Abuja. Mo ti gbọ́ pé wọ́n ti mú àwọn bíi mélòó kan sìn lára àwọn tó wúrú ìwà àbàjẹ́ yẹn. Ara nǹkan tí ibi máa ń dálẹ̀ nìyẹn. Ṣẹ́dẹ́mọ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé àwọn kan wà tó jẹ́ pé olè paraku náà ni wọ́n tẹ́lẹ̀. Àwọn náà máa ń bẹ̀rẹ̀ irú kìíní yẹn. Tán bá dẹ̀ bẹ̀rẹ̀, ibi tó ti wà lára àwọn aráàlú náà pẹ̀lú ìbínú, wọ́n á jẹ́ kán pa ọkọ̀ pẹ̀lú wọn, kán bẹ̀rẹ̀ sí máa jí àwọn nǹkan tí ò yẹ kí wọ́n jí. Èèyàn tó bá jí oúnjẹ kò ń ṣolè. Ìjọba kó oúnjẹ ló jí kò kí ń ṣolè, ebi ni. Ebi ò dáa. Ebi ò dẹ̀ kí ń wọnú kọ́rọ̀ mi wọ̀. Ebi ò ń jẹ́ kí èèyàn lè ronú dáadáa. Kò sí nǹkan kan tí èèyàn fẹ́ ṣe tébi bá wọnú kò lè ṣe. Iṣẹ́ jagunjagun, iṣẹ́ ààbò tá à ń sọ́nsìn náà pé ó yá o, ààbò olú ẹ wá dìde o, àwọn Fúlàní kan wà níbì kan, ẹni tébi ń pa ò lè lọ. So kíjọba jọ nítorí ti Ọlọ́run kán bá wá nǹkan ṣe sí. Àmọ̀ràn tèmi ni wípé irú ìrànwọ́ tán ṣe lórí epo yẹn, kán bá a ṣe irú ẹ̀ lórí oúnjẹ náà. Tán bá a ṣe lórí oúnjẹ á dínwó. Ìyẹn àkọ́kọ́. Ẹ̀kejì ni wípé nínú economics, kíní tó ń pè ní principle of comparative cost, èmi mọ̀ bóyá lè sọ Yorùbá ni o. Pé nǹkan tí ìlú kankan ò lè dá dúró, àwọn àjọ máa nílò ìrànlọ́wọ́ ara wa ni. Nǹkan tí a bá ní bì tó dá wa lójú, tá a mọ̀ nípa ẹ̀, tá à ń ṣe dáadáa, tá a ní ànító àti àníṣẹ́kù ẹ̀, a fi ránṣẹ́ sókè òkun, a fi ránṣẹ́ sáwọn ìlú tó kù káàkiri. Yìí táwa náà ní, à á gbà látọ̀dọ̀ ìlú tó ní, àwa náà á gbà wọlé. So kíjọba jẹ́ kí oúnjẹ yìí máa wọlé, kán dẹ̀ máa bá wa ṣètò lọ bí a ṣe máa ní ànító àti àníṣẹ́kù. Tó bá di wá dé agbègbè pé a ti ní ànító àti àníṣẹ́kù yẹn, wọ́n á dẹ̀ tún ṣe oúnjẹ tó ń wọlé yẹn kò ní wọlé mọ́. So èyí tá a ní nínú ìlú wa á tó wa, à á dẹ̀ tún mú nú ẹ̀, à tún máa fi ránṣẹ́. Kíjọba bá wa ronú lórí àárín yẹn. Ẹlẹ́ẹ̀kẹta ní ọ̀rọ̀ ààbò yẹn, kíjọba túbọ̀ bá wa tẹpá mọ́, káwọn àgbẹ̀ wa kán lè lọ sóko, kọ́kàn wọn balẹ̀, káyà wọn má kó sókè tán bá fẹ́ lọ sóko. Tọ́kàn wọn bá balẹ̀, ilẹ̀ wa dá láti fi gbin nǹkan, wọ́n á gbin àwọn nǹkan tó dáa,
á dẹ̀ wù, wọ́n á dẹ̀ kéré ẹ̀, so á wúlò fún wa nínú ìlú. Then gbogbo wa náà a kàn máa ń wò pé bóyá ìjọba àpapọ̀ nìkan ló lè ṣe gbogbo kíní yẹn ni, kò ń ṣèjọba àpapọ̀ nìkan. Gbogbo àwọn tá a yàn sípò a nígbàgbọ́ nínú wọn pé wọ́n lè ṣe ni. A dìbò fáwọn governors, a dìbò fún local government chairman káàkiri, a dìbò fáwọn senators wa here and there. Ìgbàgbọ́ wa náà ni pé gbogbo àwọn eléyìí wọ́n lè ṣe àwọn nǹkan tá à ń fẹ́. So okay, àpẹẹrẹ irú ìpínlẹ̀ Ògùn yẹn ń sìn, ẹ wo iṣẹ́ tí Senator Yayi ń ṣe. Kò yẹ kí n dárúkọ, ṣùgbọ́n a máa dárúkọ bóyá àwọn tó kù náà wọ́n á lè máa fi wo àwòkọ́ṣe, àwọn náà lè bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan tó dáa. Ẹ wo iṣẹ́ tí Senator Yayi tó ń ṣe ní ìjọba ìpínlẹ̀ Ògùn yẹn. Iṣẹ́ ribiribi náà ń ṣe ń bẹ̀. Táwọn senators tó kù náà káàkiri táwọn náà bá ń ṣerú ẹ̀, ọ̀rọ̀ ibi náà á dínkù. A kàn lè dúró de pé ìjọba àpapọ̀ nìkan ló máa ṣe gbogbo ẹ̀, torí àwọn ìjọba ìpínlẹ̀ náà ń gba àwọn ẹ̀tọ́ tó yẹ kán gbà. Governor Sanwó-Olú náà ń gbìyànjú lẹ́kọ̀ọ́, ṣebí irú red line ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Wọ́n tún lè wé ṣe yára ń dẹ̀ àwọn nǹkan ìrìnsẹ̀ mọ́tò láti lọ síbi iṣẹ́ fáwọn òṣìṣẹ́ àti àwọn aráàlú ó pọ̀ rẹpẹtẹ. Wọ́n tún bá àwọn òṣìṣẹ́ ìjọba bẹ̀, wọ́n bá wọn dín ọjọ́ iṣẹ́ wọn láti jọ́ 5 kù sí jọ́ 3, torí wọ́n mọ̀ pé owó mọ́tò lásán, nǹkan tó mọ́tò ń gbé lọ, wọ́n mọ̀ pé kò rọrùn. So táwọn gómìnà tó kù náà bá ṣe ogboro ilé, ọ̀rọ̀ ibi tá à ń sọ, ọ̀rọ̀ èèyàn tó mú, ọ̀rọ̀ ìnira tó ń bá wa aráàlú yìí á tún á dínkù díẹ̀. Then àwa aráàlú náà ẹ jẹ́ ká ṣe nǹkan t'Ọlọ́run fẹ́ lótìtọ́ àti lódodo. Ẹ jẹ́ ká fúnra ká mọ Ọlọ́run tá à ń sìn. Ká má kàn jẹ́ káwọn adarí wa nínú ẹ̀sìn, yálà nílànà ti Kristẹni ni o, àbí lànà ti Mùsùlùmí ni o, àbí tí ìṣẹ̀ṣe pàápàá ni. Èyí táwọn oníṣẹ̀ṣe wa gan ń ṣe àwọn ló pọ̀ jù. Ẹ wá sọ pé ẹ̀sìn àtòkèrè wa ni àwọn ọmọ wa ń ṣe. Báwo náà ṣe ní ṣẹ̀sìn àtòkèrè wa? Ìgbà tó bá jẹ́ pé ẹni tó ní ìṣòro tó wá bá babaláwo, ẹni tí bí ń pa, tọ́nà dímọ́, tọ́nà ò là, tán ní bóyá babaláwo kàn nílò ẹran kékeré látara màálù, babaláwo ní kó lọ ra màálù wá. Níbo ló ti fẹ́ rówó màálù? Àwọn ọ̀dọ́ wa wọ́n nílò ìrànlọ́wọ́ gan. Àwa Yorùbá la máa ń pòwe wípé ọwọ́ tó bá dilẹ̀ òun ni èṣù ń bẹ lọ́wọ́ ẹ̀. Ẹ rí i pé tẹ́ bá wo àwọn ìwà ọ̀daràn tó wà káàkiri ìlú, àwọn ọ̀dọ́ nínú ìdá 100, àwọn ọ̀dọ́ náà kó ìdá bí 100 bẹ̀. Torí ńgbà tó yí ọmọ bá lọ léèwé, láti iléèwé àkọ́bẹ̀rẹ̀, iléèwé ẹ̀kọ́ gíga dé yunifásitì, tó parí tán, tó jáde tí ò ríṣẹ́ ṣe, àkókò tó yẹ kó jáde, kó bẹ̀rẹ̀ iṣẹ́, kó gbòmìnira, kó wà, kó bẹ̀rẹ̀ sí ní tọ́jú ara ẹ̀, kó wá bó ṣe máa níyàwó, kó bẹ̀rẹ̀ sí ní máa tọ́jú àwọn òbí ẹ̀, á tún yí wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Àìsàn nírú nǹkan yìí máa ń dá sára àwọn ọ̀dọ́. Irú ẹ̀ ló dẹ̀ máa ń fà á táwọn ọ̀dọ́ máa fi ń kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ṣùgbọ́n àmọ̀ràn mi ó ní àkọ́kọ́ fáwọn òbí, àwa tá jóbi, ẹ má jẹ́ ká kàn máa rò wípé dandan o, ọmọ wa gbọ́dọ̀ sùtá ìmọ̀ràn o, alákọ̀wé lọmọ mi gbọ́dọ̀ jẹ́ o. Kò sí nǹkan tó dáa tó pé kí ọmọ lọ sílé ìwé, torí tẹ́ bá lẹ́ni tó lọ sílé ìwé tó kọ́ṣẹ́ ọwọ́ àtẹni tí ò lọ tó kọ́ṣẹ́ ọwọ́, wọ́n ṣe máa gbé iṣẹ́ yẹn kalẹ̀, ó máa yàtọ̀ síra wọn. Ó ní mo fi wá ń rọ àwọn òbí wípé ẹ jẹ́ ká máa gba àwọn ọmọ wa ní ìyànjú, ká máa gbà wọ́n lámọ̀ràn. Iṣẹ́ ọwọ́ náà ó ṣe pàtàkì. Bọ́n ṣe ń lọ sílé ìwé yunifásitì yẹn, lẹ́gbẹ̀ẹ́ kan náà kó máa kọ́ṣẹ́ ọwọ́. Bóyá ṣe bá ṣe ń ránṣọ ni o, bóyá àwọn tó ń ṣe oúnjẹ ta ni o, bóyá àwọn tó ń ṣe irun ni o, bóyá àwọn tó ń tún ara ṣe ni o, bóyá àwọn tó ń ṣe bàtà ni o, kó máa kọ́ yẹn náà lẹ́gbẹ̀ẹ́ kan. So that tó bá parí iṣẹ́, tó bá parí ẹ̀kọ́ ní yunifásitì, tí iṣẹ́ ò tíì bọ̀ sí, wọ́n á mú yẹn, wọ́n á máa fi ṣiṣẹ́ ṣe náà. Kò ní jẹ́ pé wọ́n á dilẹ̀, wọn ò ní rí nǹkan kan ṣe, wọ́n á tún wá di gbèsè sọ́rùn èyí tó jóbi fún wọn. Àmọ̀ràn mi fún àwọn ìjọba ní pé káwọn náà bá wa
sọ fún gbogbo àwọn universities wa tán bá lè fi irú ilé kún ẹ̀kọ́ wọn náà ní university bọ́mọ ṣe ń ṣe iṣẹ́ tó wá kọ́ ní university gangan lẹ́gbẹ̀ẹ́ kan then iṣẹ́ ọwọ́ náà kọ́ máa bá wọn kọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ kan tán bá dẹ̀ ṣe tán kán bá wa ṣètò owó sílẹ̀ fún wọn tó jẹ́ pé àwọn tán bá parí irú eléyìí o ìjọba á yá wọn ní owó tán máa fi dá owó wọn sílẹ̀ so wọ́n á lè bẹ̀rẹ̀ owó wọn ní kété tán parí báyìí tán sinlẹ̀ bàbá wọn tán wọ́n á bẹ̀rẹ̀ tíṣẹ́ ò bá tí ì bọ̀ sí wọ́n á bẹ̀rẹ̀ owó wọn ẹni tó bá yẹ pé iṣẹ́ tó lọ kọ́ yẹn náà iṣẹ́ yẹn wù gidi gan á máa fojú fínlẹ̀ táyé ẹ̀ náà bá yọ á máa ṣe yẹn náà èèyàn ń ṣiṣẹ́ méjì èèyàn ń ṣiṣẹ́ mẹ́ta èèyàn ń ṣiṣẹ́ mẹ́rin pọ̀ ó bá ṣe rọ̀yàn lọ́rùn sí ni so ṣùgbọ́n tí yẹn ò bá tí ì yọ iṣẹ́ tó kọ́ yẹn kíjọba fún wọn lówó kan yá wọn lówó kan dá yẹn sílẹ̀ kan yìí máa ṣe yẹn láti ibẹ̀ náà wọ́n á tún máa ran ìlú lọ́wọ́ ó wá tún máa wọnú àpò ìjọba lù so eléyìí ni mo fẹ́ kíjọba kánjọ kan bá wa mójútó àwọn ọ̀dọ́ wa nílò ìrànlọ́wọ́ wọ́n nílò ìrànlọ́wọ́ gidi gan then ẹ̀kọ́ ṣe pàtàkì but iṣẹ́ ọwọ́ yẹn náà ó ṣe pàtàkì in fact ó yẹ kíjọba kàn pa pé gbogbo ọmọ tá bí nílùú wa yẹn kò sí kankan nu wọn tó jẹ́ pé kò gbọ́dọ̀ má lọ sí ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ gíga ṣùgbọ́n kó bá jẹ́ kó jẹ́ ọ̀fẹ́ kó lè rọrùn fún wọn láti lọ kò ń ṣe ká gbé owó gagara owó ńlá owó ribiti lé ẹ̀kọ́ ẹ sọ pé ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ but owó táwọn ọmọ máa dá gan lásán nílé ìwé yẹn ó fẹ́ ju owó tí àwọn tó ń gbowó gan tó ń dá lọ so tá bá fẹ́ ṣe nǹkan ọ̀fẹ́ ká ṣe a máa ṣe ó máa pé ni kò ń ṣe pé tẹ bá ń bọ̀ nílé ìwé o ẹ ra chair wa o ẹ ra tébù wa o ẹ mú ìwé wa o ẹ mú aṣọ yín wa o kò ní sírú ẹ̀ tíjọba bá lè bá mójútó gbogbo àárín yẹn ó ṣe pàtàkì gan bọ́mọ bá ṣe ń parí ìwọ tó yẹ pé yunifásitì gan ò tí ì bọ́ sí òun ṣe jamb òun tún ṣe ni fi gbá yẹn lọ kọ́ṣẹ́ ọwọ́ kan má kàn jókòó sílé pé ọtí ìgbà tí jamb mi bá tó dé tó bá tún ṣe kó tó di kó tó fẹ́ tẹ̀síwájú tó bá kọ́ṣẹ́ ọwọ́ yẹn kíjọba dẹ̀ ṣètò ẹ̀yáwó tó máa fún àwọn irú àwọn ọ̀dọ́ báyìí so that ọwọ́ wọn ò fi ní lè dilẹ̀ wọ́n á lè máa fi rí nǹkan ṣe wọ́n á rọra wọn lọ́wọ́ wọ́n á dẹ̀ máa ran àwọn tó wà lágbègbè wọn náà lọ́wọ́ so àmọ̀ràn mi fún ìjọba lórí àárín yẹn nìyẹn kíjọba nítorí ti Ọlọ́run kan wá wò àwọn ọ̀dọ́ wa wọ́n nílò ìrànlọ́wọ́ gidi gan. 08035013600 lẹ́ẹ̀kan sí 08035013600 nọ́mbà mi nìyẹn kò sígbàkigbà kan pé tí ò ní lọ àwọn tó máa kàn wà lókè òkun náà máa fi +234 síwájú ẹ̀ lọ́tà àtàwà ńlé bá ṣe máa pé òun ni mo ṣe sọ síbẹ̀ yẹn sọ ẹnikẹ́ni tó bá ti nílò ìrànlọ́wọ́ wa pópó wa sórí aago àjẹwọ̀n ẹ ṣé.